délé o orí rẹ̀ àfiré ni lọ́jọ́ gbogbo ọ̀rẹ́ rẹ̀ mọ́mí Florence ló gbé ń débí ó ní ìwà bóun kí ọ ní gbèjègbèjọ ó ní bẹ́rẹ̀ ní bá dára káwí ó ní bẹ́rẹ̀ ní bá dára kárò fún olólùwà fún mi láyọ̀ dára lọ́pọ̀lọpọ̀ onínúure ni ọlọ́kàn ire akíkanjú obìnrin àwọ̀tàn ká sọ òun ni òwe gèlè kórí ẹlẹ́gàn ó túká àrìnbí ẹni ẹgbẹ́ nù ẹgbẹ́ òkúkú dùn ọlọ́ọ̀lúwa ló yọ lára rẹ̀ ayagbo alákẹ́sìrò ìyá ọmọdún ní ìyá ayọ̀ bá mi nílùú Amẹ́ríkà mọ́ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan ìwọ ló lè ní èní lọ́jọ́ tá a bí ọ sáyé tá a kí bàbá kú ewu ọmọ tá a kí màmá pọ́kú ọwọ́ lómi Èkìtì nílé o Èkìtì nílé o Èkìtì níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ ọ̀ṣọ́ ọmọ alálẹ̀ yẹ̀yẹ̀ mọ̀ wọlé kó mọ̀ rọra ọmọ àgbàgbà ìyànrín àmẹ́wẹ́ èjèrèjè ọmọ àgbàgbà ọmọ ẹ̀ṣọ́ oríta igi ìrògè ọmọ àgbàgbà ìyànrín àmẹ́wẹ́ èjèrèjè ọmọ lúdògún àbẹ̀jòyè wọ́n ní kàn bẹ̀bẹ̀bẹ̀ kó tó joyè àbá rẹ̀ òun ìwé ọ̀fọ́n ọmọ ẹ̀ṣọ́ oríta igi ìrògè mọ̀ wọlé kó mọ̀ rọra Ìjẹ̀ṣà nílé o Ìjẹ̀ṣà nílé ọkọ tó fi ọláyà Ìjẹ̀ṣà òṣèré o ọmọ nílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ogun torí kọ́wọ́ jẹ́ Haúsá ogun torí òbí ó jàjẹ̀ṣà ogun jẹ́ Haúsá ó kọ́kọ́ ń lọ ogun jàjẹ̀ṣà ogun òkọ́bí lọ ọmọ wa òbòkun rémi Ìjẹ̀ṣà òbòkun rémi ni wọ́n kọ́ kílé ọkọ tó fi ọláyà ayagbo lákẹ́sìrò mọ̀ wọlé kó mọ̀ rárá ọmọdún ni ò ní kú mọ́ ẹ lọ́wọ́ àyọ̀bá mi ò ní kú ní rèwerèwe ìwọ náà olúwa fún mi láyọ̀ òní rìnà sọnù ọ̀rẹ́ rẹ ló ní kí ọ mọ́mí Florence ó ní bóun máa fojoojúmọ́ kí ọ ó ló tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ó ní gba ọdún kan ni ó ní wòye àmọ́dún a ò ní fi ọjà wá tì ó máa kórè oko délé ó ní kú sájò ayé eré alóyin ayé eré aláyọ̀ ayé eré àtútù bí omi àfòwúrọ̀ ọ̀pọ̀ ọ̀dà itọ́ kì í dánú ọ̀dà igi kì í dágbó ọ̀dà irun kì í dárí ọ̀dà owó onídà onígbà kankan ìwòyí àmọ́dún ibi oníbà ọ a ò ní gbúrò aburú sí ọ a ò ní gbúrò aburú sọ́kọ rẹ àtàwọn ọmọ rẹ ẹ ó mọ̀ wá nínú ọlá nínú owó nínú ìdẹ̀ra àlàáfíà tẹ̀kù tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ oníjà ṣe mọ́ o oníjà ṣe mọ́ ọjà ìbí òní o oníjà ṣe mọ́ àṣeyẹ òní o oníjà ṣe mọ́.